Ekaro, Ekasan, Ekale, as Peter Simova. This is DIGINAIJA. Don't forget to subscribe, like and share. Lórí awuyewuye tó ń lọ láàrin ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní 1996 láàrin àwọn Fuji musician, oríṣiríṣi ọ̀pọ̀ àṣírí ni bàbá àfáà tútù o láàrin ìyá Paso àti Wasiu àti bí wọ́n ṣe pín Fuji sí méjì táwọn everybody ní supporter ara wọn tán ní group sí ọ̀nà méjì. Àṣírí ńlá leléyìí o. So àwọn míì tí wọn bá mọ àwọn best of 4 1996 ọ̀gbẹ́ni ṣàlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́ gan. Don't forget to subscribe, like and share. Eléyìí gbẹnu tán ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká listen sí analysis ọ̀nkú. Wàásù àlàbílẹ̀ kí sọ̀rọ̀ Obesere because kí wọ́n ti wà látijọ́ yìí ìyẹn kò jáde outside Nigeria foreign overseas trip Obesere ló kọ́ sí Obesere ẹgbàá náà yòókù bọ̀ wọ́n bẹ̀ sí wá. So àwọn Pasuma wọn ti rí Obesere as their new leader in followership. So followership group wọ́n ti pèsè méjì kí wọ́n lead the group kan Obesere lead the second group àtàwọn loyalists from each level which Pasuma was part of them. Saheed Hotel ìyọjú sí combination tó ń sọ ìgbà yẹn o as a 1996 wọn lè pe Saheed náà tẹ̀ ní fẹ́ tẹ́lẹ̀ sí fún fẹ́ takù K1 because òun ò tí ì dé level àwọn Obesere Pasuma yẹn. Saheed ò sí inú group yẹn àwọn tó wà ní followership tó tó dàgbà wọn tún wọn ti bẹ̀ sí ń gbọ́ wọn Sandoka Ati Saheed Osupa Rashidi Ayinde Pasuma Obesere àwọn kan tó wà ní line náà followership K1 ti mú ti followership àkọ́kọ́ ti kejì yẹn tó Obesere lead Obesere summon them dàrẹ́wà àwọn àfún ọ̀bọ̀ ìgbẹ́ ó ti ń pọ̀ jù fún kí ló dé game or not game Paso gbórí sí Rashidi Ayinde gbórí sí Sandoka gbórí sí wọn á jẹ́ best 4 àwọn tó bá mọ Fuji dada kọ́ lọ wá di best 4 live cassette 1996 Mr. Teacher or Mr. Teacher kọ́ ọ̀nà ẹ̀tọ́ Obesere kọ́ but wọ́n lavish K1 wọ́n gbà kọ́ síra wọn ní o kòlábò lọ́sẹ̀ o Obesere tó ní ìjà ó ń sọ tó àwọn oníkálùkù kọ́tọ́ ti passive nípa K1 pé bọ̀dá ìgbọ́n ti ṣe bá kọjú àwọn náà ju tí wọ́n díẹ̀díẹ̀ but Mr. Teacher song ló pọ̀ jù nínú best 4 yẹn lẹ́yìn best 4 yẹn báyìí life kẹsẹ̀ ní lẹ́ta bàjẹ́bàjẹ́ ayé ìgbà tí àwọn best náà lè jí sí wa lórí pé kọ́nà fọ́n kẹ́ àtijọ́ tó gbúdúrà ìyá Paso wọ́n mú Paso lẹ́yìn báyìí lọ bẹ́ẹ̀ K1 gbé ọmọdé ló ń ṣe Pasuma tẹ̀lé àwọn kan bú ẹ òṣùpá ọwọ́ mi rí gbà àwọn tó wà láàrin ìyá Pasuma àti K1 ni K1 náà dẹ̀ sọ ní ìdájọ́ pé kí ìyá yẹn tó kú ìyá yẹn máa ń rẹran fún ó máa ń fún un ní nǹkan lórí Paso Obesere kọ́ gbọ́ ní pé Pasuma ò ṣẹyẹ ok ìyá ẹ ló lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Rashidi Ayinde náà yọra Sandoka yọra lórí kó wa kókò ṣe láì fún ni pé wọ́n dá gbogbo yẹn lórí lọ́wọ́ yìí wọ́n á dá ìjà 96 97 ìjà yìí bad time tí wọ́n tún sókè tẹ́lẹ̀ Obesere fi orin correct lẹ́yìn Mr. Teacher gbàdá báyìí ó bẹ̀rẹ̀ ó wá dá direct attack K1 kò dá lóhùn pé Obesere rí ìwọ ẹsẹ Obesere máa jẹ́ ọkọ̀ ọ̀bàdàn oúnjẹ wọn nìyẹn gbogbo táìmù yẹn àwọn Saheed Osupa wọn lè gbé gẹ̀ẹ́sì táìmù wọn tí Saheed fẹ́ gbé gẹ̀ẹ́sì bóyá kò yẹ ìtẹ̀wọ̀n táìmù tí Saheed Osupa fẹ́ gbé gẹ̀ẹ́sì ó ní ó kàn ló ṣe ọkọ̀ nù agbọ̀mọ̀ ẹ̀kan pé ọ̀rọ̀ tí kò yé òun bá a sùn díya ọba kan ń lè jẹ the following album Obesere báyìí Egungun be careful ni Egungun be careful express ló lọ